Ẹ kú dídí àsìkò yìí ní gbogbo ibi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Lákọ̀ọ́kọ́ ẹ̀wùn fọ́nrán yìí. Ó sì ń sọ pé ká máa wá gbé gbòòrò ṣé bàbá rẹ̀ ní ọmọ fún wa lóúnjẹ ń gbòòrò yẹn. Ṣé a máa da màálù lójú títì ni? What the Nigerian Christians please help us, please help us. Àìsí ń bẹ̀ láì máa wọ́n dá sí báyìí ni ọba Olúwo tìlú Ìwó ọba Abdulrasheed Akànbí báyìí ni wọ́n ṣe fi gbajúgbajà. Ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. Ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni. Èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. Màá máa dúpẹ́ ní gbogbo ìgbà fún gbogbo ẹ̀yin tẹ́ ń fìfẹ́ hàn láti máa wo àwọn ohun tí mò ń ṣe ní ìkànnì yìí. Gẹ́gẹ́ bí ìṣe mi lórí ìkànnì yìí ni wípé mo wá láti máa jẹ́ kẹ́ mọ̀ bó ṣe ń lọ, mo wá láti update yín, mo wá láti inform yín, mo dẹ̀ wá láti máa entertain yín tí àsìkò bá wà fún entertainment. Now ṣẹ́rí àwọn fọ́nrán tí mo fi wọlé yẹn ó fi ara pẹ́ ohun tí mo fẹ́ pè kẹ́lù, ó ṣeéṣe kẹ́ rí kó má yé yín. Ní báyìí ẹ jẹ́ ìyànnà ẹ̀ kí ni olóyè Sunday Igboho ṣe fún àwọn gómìnà kan ní ilẹ̀ Yorùbá àbí ní orílẹ̀-èdè Nàìjíríà tí wọn kò fẹ́ fi ààyè gba irú ẹkùn tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀. Kí ló dé tó jẹ́ wípé kò kí ń pọ̀ jù tá a bá rí ẹni tó fẹ́ ràn wá lọ́wọ́ lórí ọ̀rọ̀ ètò ààbò, ṣùgbọ́n àwọn kankan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú irú ẹkùn yìí ó fi yé mi wípé lótìtọ́ àti lódodo ilé ayé ní àbá gbogbo èèyàn ò lè gbà tiẹ̀, so kò jọ mí lójú. Nǹkan kan wá ṣẹlẹ̀ tí ó fi jẹ́ kí n pẹ̀kẹ́lu ọ̀rọ̀ yìí. Kí ni nǹkan náà? Ẹ jẹ́ n kọ́kọ́ sọ di mímọ̀ fún yín wípé tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Mo notice wípé látìgbà tí ìṣẹ̀lẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ wọn tó ti ṣẹlẹ̀ tí wọ́n ti rí wọn gbà padà láyọ̀ àti àlàáfíà tí wọ́n dẹ̀ ti yọ̀ǹda fún àwọn mọ̀lẹ́bí wọn, ẹ bá notice arábìnrin kan tí ó sọ̀rọ̀ nígbà tí wọ́n ṣì wà nínú ìgbèkùn àwọn arábìnrin nígbà kan tó pọmọ sẹ́yìn. Tẹ́ bá rí arábìnrin yìí ẹ máa understand ohun tí mò ń sọ. Òun àti ìyá Àlàmú, ìyáàfin Rachel Àlàmú ni àwọn arábìnrin lò gẹ́gẹ́ bí agbẹnusọ nígbà náà. Now orí ti wá kó wọn yọ. Mo wá rí wípé focus yẹn wá lórí ìyá Àlàmú nìkan, ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ tí wọ́n lọ jí àwọn ọmọ gbé. Ó dá bí wọ́n ṣe ń ran ìyá Àlàmú lọ́wọ́ lọ́tún lósì. A gbọ́ pé ẹnìkan tó jẹ́ olóṣèlú wọ́n fún wọn ní ọkọ̀, oríṣiríṣi ìrànlọ́wọ́ ló dìde. Àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin náà wọ́n ti fi orí korí, wọ́n ti yọ̀ǹda owó tó tó mílíọ̀nù 50 náírà fún àwọn mọ̀lẹ́bí 5 tí wọ́n pàdánù ènìyàn wọn látàrí ìṣẹ̀lẹ̀ yìí gangan. Ó dà bẹ́ẹ̀. Mo dẹ̀ tún gbọ́ wípé bóyá irọ́ ni o bóyá òtítọ́ ni wọ́n ní ọ̀kan lára àwọn ọmọ wọn yìí ó ní holes ní àyà rẹ̀. Mo rí ìròyìn yẹn ní àná. Tó bá jẹ́ bẹ́ẹ̀ lóòótọ́ irú ọmọ bẹ́ẹ̀ náà need help. Kí n tẹ́ ń ṣe lórí ọmọ yẹn nìkan. Tẹ́ bá notice ìyá yẹn àtọmọ tó gbé sẹ́yìn, just look at that scenario. Ìyá yìí náà need help. Ìyá yìí náà need help. Èló làwọn olùkọ́ ń gbà? Tọmọtọmọ ni wọ́n tẹ̀ gbóhùn lọ́jọ́ tí à ń wí yìí. Mo rí fọ́nrán rẹ̀ kan ó kàn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní pé Olúwo ṣe o. Still yet ìyá yìí náà need help. I stand to be corrected. Tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Bẹ́ẹ̀ mi ṣe ń wò ó lè má rí bẹ́ẹ̀ lójú ìwòye tiyín, ṣùgbọ́n nǹkan tí èmi kàn notice ni wípé bí a ṣe ń focus, bí a ṣe ń help ìyá Àlàmú torí mo mọ̀ pé ìrànlọ́wọ́ á ṣe máa dìde. Ẹ má jẹ́ ká gbàgbé arábìnrin yìí àti ọmọ rẹ̀ tó pọ̀n sẹ́yìn. Àwọn ọmọ kéékèèké yìí ẹ má jẹ́ ká gbàgbé àwọn náà. Ọmọ tó sọ pé ó ní holes ní ọkùnrin, ẹ jẹ́ kí wọ́n bá wa ṣàwárí rẹ̀. Ìjọba ó dọ́wọ́ yín, ẹ tọ́jú ẹ̀. Àwọn ìrànlọ́wọ́ tẹ́ ẹ ti ṣe ẹ má jẹ́ kó jẹ́ audio, ẹ jẹ́ kí ó wá sí ìmúṣẹ. Ẹ jẹ́ n kúrò ńbẹ̀, mo kàn yà lọ síbẹ̀ ni. Tó bá fẹ́ dàbí everybody gbọ́dọ̀ máa ronú bí everybody. Ìyá yẹn need help. Bí wọ́n ṣe ń ran ìyá Àlàmú lọ́wọ́, bí wọ́n ṣe ń ran àwọn ẹbí olóògbé lọ́wọ́, ẹ jẹ́ kí wọ́n help ẹni yìí náà. Next, ẹ dẹ̀ kú ayẹyẹ o. Ayẹyẹ kí nìyẹn? Ọ̀kan lára àwọn ọba ilẹ̀ Yorùbá wọ́n fi gbajúgbajà àgbórí ẹ̀rọ ayélujára very dark man wọ́n fi jẹ́ oyè àtayéṣe tilẹ̀ Yorùbá. Ọ̀pọ̀ oríṣiríṣi comment mo rí ṣùgbọ́n mi ò fẹ́
mi ò fẹ́ tí ì kà sí etí ìgbọ́ yín but mo kọ́kọ́ fẹ́ bóyá ẹ̀yin ò tí mọ̀ bóyá ẹ̀ tí mọ̀ bó ṣe ń lọ ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín bí ìròyìn yẹn ṣe gbé jáde tó fìdí wípé àwọn èèyàn kan oríṣiríṣi ọ̀rọ̀ ní ìgbésẹ̀ yẹn ó ti bí o kí lẹ́yìn náà rí sí ọ̀rọ̀ yẹn ẹ jẹ́ kí n sáré ka ilé fún yín kẹ́ lè mọ̀ wípé mẹ́wàá ń lọ ní ilẹ̀ Yorùbá oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ ní àná òde yìí lórí ọ̀rọ̀ VDM tí wọ́n fi jẹ́ àtàyèṣe ti ilẹ̀ Yorùbá. Olúwo confers traditional chieftaincy title of àtàyèṣe of Yorùbá land on very dark man, decorates him with Yorùbá attire. Popular social media activist and anti-corruption campaigner Martins Vincent Otise, popularly known as Very Dark Man VDM, has been honored with the traditional chieftaincy title of Atayese of Yoruba land by the Oluwo of Iwo land, His Imperial Majesty Oba Abdulrasheed Adewale Akanbi Telu I. The conferment took place during VDM's historic visit to the Oluwo's palace in Iwo, Osun State, where Oba Abdulrasheed Adewale Akanbi also adorned him in elegant traditional Yoruba attire as part of the colorful gathering. Ẹ̀yin kan wá sọ pé hope it is not what I'm thinking. Ṣé kìí ṣe ohun tí mo rò? Gbogbo ohun tí ìròyìn yẹn dá lé lórí pé Olúwo tìlú Ìwó Ọba Abdulrasheed Akanbi kábíyèsí tìlú Ìwó wọ́n ti fi very dark man wọ́n ti fi jẹ oyè gẹ́gẹ́ bí àtàyèṣe ti ilẹ̀ Yorùbá lẹ́yìn tí yóò ṣàbẹ̀wò sí Ìwó ààfin Olúwo ní àná ibẹ̀ ni gbogbo pọ̀pọ̀ ṣìṣìn yìí ó ti wáyé nǹkan tí òyìnbó yẹn nǹkan tí ìròyìn yẹn gbìyànjú láti sọ nìyẹn ẹni yẹn wá kọ síbẹ̀ pé ṣé kìí ṣe nǹkan tí òun rò kí ni nǹkan tẹ́yìn náà rò lórí ọ̀rọ̀ yìí. Mi ò fẹ́ tí màá fún yín update ṣùgbọ́n mo fẹ́ gbọ́ látọ̀dọ̀ ẹ̀yin náà kí lẹ rí sí irúfẹ́ ìgbésẹ̀ yìí láàrin àwọn ọba aládé. Lótìtọ́ ẹnu máa ń kun ọba Olúwo jù nítorí bí àwọn ṣe máa ń gbé ọ̀rọ̀ tí wọ́n gbà ẹ torí ibi tí wọ́n tún gbé eléyìí gbà lásìkò yìí oríṣiríṣi ọ̀rọ̀ ni ó ti ń jẹyọ àwọn èèyàn gbóṣùbà káre fún wọn bẹ́ẹ̀ náà àwọn èèyàn ń sọ ìdàkejì kí lẹ́yìn náà rí sí ọ̀rọ̀ yìí ẹ má yẹ ká pẹ́ lórí ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ bá mi fi ránṣẹ́ sí abẹ́ comment section. Now olóyè Sunday Igboho tó bá fẹ́ tàbí everybody gbọ́dọ̀ máa ronú bí everybody ẹ kú ìgbìyànjú láti rí i pé ilẹ̀ Yorùbá ó gba òmìnira nípa ti àwọn nǹkan tí à ń kojú lórí ọ̀rọ̀ ètò ààbò. Mo rí ìròyìn yẹn ní àná ẹ dín kọ́kọ́ sọ dímọ̀ fún yín pé ẹ má gbàgbé pé àwọn ará ìpínlẹ̀ Kwara wọn ti pẹ́ tí wọ́n ti ń pe olóyè Sunday Igboho kó wá ṣe ìrànlọ́wọ́ fún wọn ní ìpínlẹ̀ Kwara. Láìpẹ́ yìí ni ìròyìn fi léde wípé àgbẹ̀ kan tó lọ sí oko kòkó rẹ̀ ní àwọn agbésùmọ̀mí wọ́n dẹ̀ pa. Irú ẹkùn lóríṣiríṣi lọ́tún lósì ní ìpínlẹ̀ kankan ẹ jẹ́ kí n sọ dímọ̀ fún yín pé lásìkò yìí ọ̀fẹ́ ní ìdásílẹ̀ irú ẹkùn wọn gbowó lọ́wọ́ ẹnikẹ́ni NIN nìkan ni wọ́n sọ di mímọ̀ pé wọ́n fi ń ṣe adẹ̀ mo ti sọ di mímọ̀ ṣáájú fún yín mo ń bọ̀ lórí yẹn ẹ jẹ́ kí n go straight to the point lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho. Mo rí ìròyìn yẹn ó dẹ̀ jẹ́ ohun tí ó fẹ́ kọ mí lóminú púpọ̀ wípé ọ̀rọ̀ olóyè Sunday Igboho yìí kò jẹ́ tuntun fún mi tó bá di wípé àwọn èèyàn kan gbà tiwọn àbí àwọn èèyàn kan gbà tiwọn lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn because gbogbo ayé kò lè gba ohun tó bá ń ṣe mo fẹ́ yẹ kí olóyè Sunday Igboho mọ ìyẹn dájúdájú. Ok ẹ jẹ́ kí n ka ìròyìn yìí tí mo fi ń sọ gbogbo àwọn kan wọ̀nyí. Ẹ gbọ́ Governor Abdulrazak barred me from entering Kwara says Sunday Igboho. Wọ́n ní gómìnà ìpínlẹ̀ Kwara fi òfin di àwọn láti máa wọ ìpínlẹ̀ Kwara kí ló dé. The planned launch of the Iruekun Security Network in Kwara State scheduled to hold today at Omo Ibile Igbomina House in Gomo may no longer take place following claims by its founder, Chief Sunday Adeyemi. Wọ́n ṣe mistake ní Adeyemo ni. Popularly known as Sunday Igboho, that he was prevented from entering the state. Speaking with Kwara Updates on Monday night, Igboho alleged that Kwara State Governor Abdurrahman Abdulrazak stopped him from attending the event. Your governor has stopped me from coming, he reportedly said. Sunday Igboho ló ń sọ yẹn ẹ jẹ́ kí n ṣàlàyé bẹ̀yẹn fún yín wọ́n ní wọ́n fẹ́ ṣe ìfilọ́lẹ̀ irú ẹkùn ẹ̀ka ti ìpínlẹ̀ Kwara so ayẹyẹ ó yẹ kó wáyé láàrin ọ̀sẹ̀ yìí ṣùgbọ́n níbi ètò ìfọ̀rọ̀wérọ̀ kan pẹ̀lú olóyè Sunday Igboho ni olóyè Sunday Igboho ti sọ dímọ̀ wípé gómìnà yín wọ́n ní kí n má wá o wọn ò fún mi láàyè láti ìgbórí wọlé sí ìpínlẹ̀ yín nǹkan tí olóyè Sunday Igboho sọ nìyẹn ẹ jẹ́ kí n tẹ̀síwájú in an exclusive telephone conversation with Igboho's personal assistant ẹni tó súnmọ́ Igboho bí ìṣọ̀run mímẹ́ tí ó jẹ́ láàrin àwọn tí wọ́n súnmọ́ olóyè Sunday Igboho. It was confirmed that the activist would no longer travel to Kwara as planned, alleging that the state governor had restricted his visits. During the call, Igboho was also heard speaking angrily in Yoruba, saying, "Governor yín ní kí n má wá," which translates to, "Your governor said I must not come." Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ kò bá mi sọ fún olóyè Sunday Igboho pé
gbogbo ìgbìyànjú ẹ̀dá láyé Ọlọ́run nìkan ló lè dé ládé o lótìtọ́ àti lódodo gbogbo ohun tí wọ́n ń ṣe ìgbìyànjú ni mo fẹ́ fi yé yín wípé gbogbo nǹkan yìí ọ̀rọ̀ ṣe sọ àfi tí iná bá kú mo kàn mọ̀ pé nǹkan kan wà lórí ọ̀rọ̀ ìdásílẹ̀ ìrù ẹkùn yìí tẹ́ bá notice àtìgbà tí ìdásílẹ̀ ìrù ẹkùn ti wáyé lóríṣiríṣi ogun ti dìde fún olóyè Sunday Igboho kí ìrù ẹkùn tó wáyé ni ogun ti dìde fún olóyè Sunday Igboho ṣe ká sọ láti ọ̀dọ̀ àwọn èèyàn tí Ìbà Gani Adams ni ṣe ká sọ láti ọ̀dọ̀ àwọn ọmọ Yorùbá tí wọ́n fi ọwọ́ sí ìrìn àjò olóyè Sunday Igboho àwọn gómìnà kan tún rèé níbi tí wọ́n ti nílò ìrànlọ́wọ́ púpọ̀ ìrànlọ́wọ́ bíi ti ìrù ẹkùn ni wọ́n ti sọ pé kólóyè Sunday Igboho má wá o àwọn ọba kan wà nílẹ̀ Yorùbá tí wọ́n fi tọ̀yàyà gba ohun tó ní ṣe pẹ̀lú ìrù ẹkùn yìí torí ẹ̀ ni mo ṣe ń sọ ọ́ di mímọ̀ wípé àwa Yorùbá imú níkà kò jẹ́ ká gbóhùn àṣebè àwòfẹ́lẹ́ bonú àwọn kọ̀ọ̀kan wà tó jẹ́ wípé a gbọ́dọ̀ máa ronú jinlẹ̀ lé lórí pé ibo ni abárọ̀ wá dé ètò òṣèlú ẹ wá sọ pé kí wọ́n fún olóyè Sunday Igboho láàyè wọn ò ní fẹ́ fún láàyè òṣèlú àti àwọn nǹkan tó dàbí ìlara wọn ò ní fẹ́ jẹ́ kó gba glory ṣé rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí olóyè Sunday Igboho ẹni tọ́lọ́run ti wà lẹ́yìn ẹ̀ ni èéfín dẹ̀ ọ̀rọ̀ wọn dàbí èéfín ni bẹ́ẹ̀ fọwọ́ bò á rú jáde wọn ò fẹ́ jẹ́ kí gbogbo àwọn àṣeyọrí yìí kó hàn ṣùgbọ́n bẹ́ẹ̀ síbẹ̀síbẹ̀ ó sì ń jẹyọ láwọn apá àbíkan díẹ̀díẹ̀ mi ò ní fẹ́ pẹ́ lórí ọ̀rọ̀ yìí ẹ̀yin ọlọ́gbọ́n ẹ̀yin onímọ̀ ẹ̀yin olóye lọ̀rọ̀ mi yé ohun tèmi kọ́ máa sọ fún olóyè Sunday Igboho ni wípé ẹ tẹ̀síwájú èyí tẹ́ bá lè ṣe ẹ ṣe nítorí ìfẹ́ tẹ́ ní sí ilẹ̀ Yorùbá èyí tẹ́ bá dẹ̀ rí wípé ó kọjá agbára yín ẹ gbélẹ̀ ohun tí a bá ṣe lónìí ọ̀rọ̀ ìtàn ní búdọ̀là ìtàn ní gbàgbé ẹni tó ṣe dáadáa àtẹni tí ò ṣe dáadáa ẹ má yẹ kí n fọ̀rọ̀ yìí gùn tó máa fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody ẹ jẹ́ darapọ̀ mọ́ àlejò mi lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn náà ni gẹ́gẹ́ bí ìṣe mi wọ́n sọ àwọn kankan ẹ má gbàgbé ibi tí mo ti bẹ̀rẹ̀ arábìnrin yẹn àti ọmọ rẹ̀ àwọn náà need help kì í ṣe principal ìyá àlàmú nìkan ni wọ́n need help ọmọ tí wọ́n sọ pé òun náà tó níhò ẹ dìde ìrànlọ́wọ́ ìjọba ẹ dìde ìrànlọ́wọ́ fún òun náà ẹ dẹ̀ ti rí ohun tí olúwo tìlú Ìwó ọba Abdulrasheed ẹ ti rí ohun tí wọ́n ṣe wọ́n fi VDM jẹ́ àtàyèṣe nílẹ̀ Yorùbá gbogbo ohun tẹ́ bá rí sọ̀rọ̀ yìí bá mi fi ránṣẹ́ sí abẹ́ comment section gómìnà ìpínlẹ̀ Kwara gẹ́gẹ́ bí a ti ṣe kà sí ti gbóyin wọn ni wọ́n gbé gidi náà olóyè Sunday Igboho láti máa wá ṣe ìpàdé níbi ìfilọ́lẹ̀ ìrù ẹkùn ní ìpínlẹ̀ tiwọn gbogbo ohun tẹ́ bá rí sí ẹ fi ránṣẹ́ ẹ jẹ́ ká lọ ohun tó bá jọra wọn la fi ń wéra wọn ẹ jẹ́ ká gbóhun táwọn ará bí sọ lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn náà ni. fídíò kan ni mo wò ó kọ mí lóminú bọ̀ mo wo mo rí i pé kò ń ṣe dandan náà ká fún gbogbo wọn lésì ṣùgbọ́n àwọn ibi kan wà tó jẹ́ pé a ti gbọ́dọ̀ fún wọn lésì ẹ má jẹ́ ká tanra wa jẹ ẹ sáré wo fídíò yẹn ìgbà yẹn ni mo ṣe máa wá sọ̀rọ̀ lé lórí ẹ sáré wo. dáradára ni wá ẹnìkan ò sì lé ní ká má sì sẹ́dá fi jẹ́ nígbàtà àmúlẹ̀ jà ó sì ń sọ pé ká máa wá gbé gbòòrò ṣé bàbá rẹ ní ọmọ fún wa lóúnjẹ gbòòrò yẹn ṣé a máa da màálù lójú títì ni rárá tí màálù wa bá jẹ ko ẹja máa yanjú ẹ báwa àtàgbẹ́sẹ̀ yanjú ẹ tó o bá ní tó o fẹ́ gbà lọ́wọ́ ìjọba má bà ìran wa lórúkọ jẹ́ àwa kọ́lọ̀ daran. ẹ lọ wò dáadáa Fúlàní tí a bí sílẹ̀ Yorùbá ẹ lọ tẹ́kì. fídíò tí mo fi lórí kìnìyàn tẹ́ wò tán yẹn ẹ jẹ́ kí n fún yín láwọn pọ́ìntì mẹ́ta ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí nínú nǹkan tí ọ̀gbẹ́ni Fúlàní yìí tó sọ tó lóun darandaran ó sọ pọ́ìntì àkọ́kọ́ ó ní darandaran làwọn ó ní sáwọn fẹ́ máa wá da ẹran láàrin ìgboro ni ó ní ẹnìkan sọ yìí pé kí àwọn máa bọ̀ láàrin ìgboro wá da ẹran Sunday Igboho ṣàánú yín ni tó fi sọ pé ẹni tó bá fẹ́ gbé lọ́dọ̀ àwọn kó máa bọ̀ láàrin ìgboro ṣàánú yín ni kò yẹ kó sọ pé kẹ wá sí ìgboro wa máa gbé rárá ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé ẹ bá mi béèrè lọ́wọ́ Fúlàní yìí pé ṣé òun fúnra ara ẹ̀ tó ń sọ̀rọ̀ ibi tó wà nínú igbó yẹn ṣé bàbá ẹ̀ ló nílẹ̀ tòró sọ sí mẹ́tẹ́ gbàgbọ́n tó ń sọ ó ní ẹ ṣé bàbá Sunday Igboho ló fẹ́ máa fún òun lóúnjẹ ni bí ò bá dárúkọ abẹni tó sọ̀rọ̀ tó sọ àdẹ̀mẹ́ni tó ń sọ àwa òun ṣe bébí aṣọ máa ná ẹni tó ń sọ̀rọ̀ tó bá kó sọ́jọ́ ọjọ́ ṣe kí n jù lọ torí wọ́n ti gbó síra wọ́n ti sọ́ra wọn darúgbó ọ̀sán gangan ìwọ ń sọ yí pé ṣé Sunday Igboho bàbá ẹ̀ ló fẹ́ nílẹ̀ tó ẹ fẹ́ máa wá ilẹ̀ tẹ́yìn dúró sí nínú igbó yẹn ṣé bàbá yín ló ní ìrandéran yín nílẹ̀ Yorùbá ni pọ́ìntì kan o mo tún fẹ́ kẹ́yìn ọmọ Yorùbá ẹ kíyè sára ẹ wọ ara ń tàn sọ ẹnìkan fẹ́ sọ̀rọ̀ oníṣẹ́ àwọn ọmọ Yorùbá oníṣẹ́ wọn ò kì í ṣe kidnapping ni ṣé wọn ò kì í jíyàn ṣé wọn ò kì í ṣe gbogbo ẹ̀ ṣé wọn akàndárúkọ Fúlàní nìkan ara ń tàn sọ rèé ẹjọ́ ọkùnrin tó ń sọ̀rọ̀ tẹ́ wo fídíò ẹ̀yìn ọkùnrin yìí tó bá jáde síta pẹ̀lú Yorùbá tó ń sọ lẹ́nu tó bá sọ fún yín pé ọmọ Yorùbá lòun
tó sọ fún yín pé òun yìí o ọmọ Yorùbá lòun o tó wá fún yín lórúkọ Yorùbá kan ẹ sọ fún mi ṣé ẹ máa jiyàn ẹ jẹ́ ká sòótọ́ síbi tó òótọ́ wà àpékárò ti tọ́ka kọ̀ ká má sọ àwọn ọmọ Yorùbá òun ló fìyà ń jẹ wá. ẹ wo mo tún wò kan ọmọkùnrin ẹ̀yẹ náà tó jáde ẹ̀rọ láwùsá lòun ó ní ṣé Yorùbá ò kì í jalè ni gbogbo àwọn tán náà mú tán pè ní kíní kan tán náà jẹ́ suspect kan ló fún àwọn Fúlàní lọ́wọ́ ẹ lọ wádìí wọn dáadáa majority wọn ò kì í sọmọ Yorùbá. bàbá tí mo sọ pé mo wo fídíò ẹ̀yìn tí bá rí màá tún gbé sí ibi ìkẹtùwò bàbá yẹn ó sọ wípé ibẹ̀ ilẹ̀ Yorùbá náà ó ti dàgbà sí bí ewé bá pẹ́ lára ọṣẹ wọn ló yẹ kó dọṣẹ ni but kì í ṣe bí táwọn Fúlàní o. bàbá yẹn ó sọ Yorùbá wọn bí sí bí ó ti dára bí the same thing làwọn ọmọ wọn ìyẹn ò ní kó má sọ èdè ìlú ẹ o kò ní kó má sọ àṣà kò ní kó má sọ fùfù dé èdè Fúlàní o á sọ o. tó bá wá sọ eléyìí tó wà láàrin wa wọn á jẹ́ kó yé eyín tó bá bèèrè lọ́wọ́ pé sọmọ Yorùbá ni wọ́n má dẹ̀ sọ fún ìpọ́mọ Yorùbá làwọn ara àwọn iná tí Yorùbá ti fi sórí òrùlé sùn léléyìí tá à ń sọ fún yín ẹ̀yin èèyàn míì ara àwọn iná tá a fi sórí òrùlé sùn nílẹ̀ Yorùbá nìyẹn o. ẹ wo máa ń kan ní Ọ̀yọ́ state wọn lọmọ Fúlàní ni ó dìde ní lọ́yọ́ l'Ógbómọ̀ṣọ́ ó lóun fẹ́ ṣe gọ́vnọ̀ wọ́n dẹ̀ prove ẹ̀ fún beyond reasonable doubt pé ẹni yìí o ọmọ Fúlàní ni òun fúnra ẹ̀ dẹ̀ jáde kó dìnnà yẹn pé òun ṣe ọmọ Fúlàní ṣùgbọ́n wọ́n bí sílẹ̀ Yorùbá kò sí bó ṣe máa burú tó a sì máa rántí pé ìran òun rèé ìran òun ni ìran yìí ṣé bí òun kàwé ni àwọn tí ò kàwé nínú wọn tán dẹ̀ ń pè lẹ́yìn tán bá sọ̀rọ̀ tán jẹ́ kó yé wọn tán fún lówó tán ṣe tó dẹ̀ jẹ́ pé wọ́n ti ń jórúkọ Yorùbá already tán dẹ̀ jọmọ Fúlàní ń kọ́ síbẹ̀ náà mi ò justify pé kò sí ọ̀daràn lọ́mọ Yorùbá o kò sí orílẹ̀-èdè lágbàáyé tó mọ́ tó jẹ́ 100% tí ó sọ̀daràn kò sí bó burú ká mọ́ irú ẹ̀ rí wọ́n á réyàn kan tàbí méjì tá níwà ọ̀daràn lọ́kàn àwọn ọmọ tó ń sọ̀rọ̀ yìí wọn ò sọmọ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ wọn á máa jórúkọ Yorùbá ìmí àmọ́ lóun jẹ́ Olúwatósìn ìmí àmọ́ jẹ́ Adéṣekínní kan ìmí wọn ò dẹ̀ kì í ṣe Yorùbá Fúlàní ni wọn most especially àwọn Fúlàní tó bí sí Ọ̀yọ́ state wọn yẹn Ọ̀yọ́ state àti part of Ọ̀ṣun majority wọn lọ wádìí wọn dáadáa Fúlàní pọ́nbélé ni wọn ṣùgbọ́n wọ́n bí wọn síbí wọ́n dẹ̀ lọ school wọ́n dẹ̀ ń ṣe gbogbo ẹ̀ níbí wọn á máa jórúkọ Yorùbá ìmí wọn ò tiẹ̀ ní jórúkọ Yorùbá orúkọ àwọn Haúsá orúkọ Arábù yẹn náà ń jẹ́ síbẹ̀síbẹ̀ wọ́n á dẹ̀ máa claim fún ẹ fáwọn jẹ́ Yorùbá ara àwọn criteria tí mo sọ fún wọn nínú ìlú ẹkùn tàbí tó o bá sẹ́ndì NNS mi fún ìlú ẹkùn tí n bá wò ó tí mo rí gbogbo ẹ̀ tí òṣòrúkọ Yorùbá ń bẹ̀ mo disqualify ẹ nìyẹn fúnra ara mi mi dúró dìgbà tó bá dọ̀dọ̀ lóye kan tó disqualify ẹ tí mo ń wo orúkọ ẹ tó kọ Abdulrahman Wasiu adé tí òsàdé kan tí òsì kìnnìkan orúkọ olóye Abdulrahman Wasiu Mumuni jọ máa wọ́gi lé ẹni straight away torí ó lè jẹ́ Fúlàní ó lè jẹ́ ọmọ Fúlàní ká má mọ̀ eléyìí ni mo fẹ́ kẹ́yìn èèyàn mi kẹ́ consider kẹ́ rò láròdílẹ̀ ẹ wo statement tọ́gbẹ́ nìyẹn sọ ó ní ṣé àwọn fẹ́ máa da ẹran láàrin ìlú ni ṣé dandan ni kẹ́ da ẹran nílẹ̀ Yorùbá ni inú bọ́jà yìí dẹ̀ ti ń da ẹran òun ṣẹ́yìn lẹ́nilẹ̀ ta ló fún yín nílẹ̀ ta ló fún yín láṣẹ ẹ jẹ́ ká sóòótọ́ síbi tó tọ́ wà o ṣe rí incident yìí nítorí pé gbogbo ẹ̀ ń ṣẹlẹ̀ papọ̀ láṣẹ ń kó gbogbo ẹ̀ pọ̀ o ọ̀tọ̀ ni àwọn herdsmen ọ̀tọ̀ làwọn bandits ọ̀tọ̀ làwọn kidnappers àwọn bandits yẹn ẹ jẹ́ kí n analyse wọn fún yín bóyá kò yé yín ṣe rí àwọn herdsmen táwọn wọ̀nyẹn bá ti ń da ẹran àwọn yẹn ló ń da ẹran tó bá ti ń da ẹran nínú igbó irú wọn yẹn ló ń da ẹran wọnú oko olóko tó bá pàdé ẹni tó lóko tó dẹ̀ rí pé ẹran wọn ti jẹ́ oko tí wọ́n mọ̀ ń tẹ́lẹ̀ ṣe irú ẹni yẹn wọ́n máa ṣàpá sínú oko ni so that kò ní dé ìgboro sọ tí yẹn bá dẹ̀ lọ agídí pẹ̀lú wọn ọjọ́ ẹsẹ̀ ni wọ́n lè dé mọ́gí kan ná pa títí tá fi kú tàbí kan fìyà jẹ iṣẹ́ táwọn darandaran nìyẹn ìyẹn làwọn herdsmen tí wọ́n ní pé kán da ẹran tán bá ti da ẹran dénú oko ẹ̀ tán bá fi 100 million kó fi ṣoko tán bá wọnú oko ẹ̀ ìṣẹ́bí àti lọ́pọ̀lọpọ̀ wọn tí wọ́n á dénú oko tí wọ́n ti ń ṣe ẹ̀gẹ́ wọ́n á dẹ̀ máa wú ẹ̀gẹ́ ẹlẹ́gẹ́ wọ́n á wú fún ewúrẹ́ wọn jẹ fún màálù wọn wọ́n á gé àgbàdo alágbàdo wọ́n á gé fún màálù wọn jẹ tó dẹ̀ jẹ́ pé oko yẹn owó gbówó lẹ́ni yẹn lọ gbà láti fi ṣe oko yẹn àwọn herdsmen nìyẹn Fúlàní la bá nìdí ẹ̀ ìkejì òun làwọn tí mo sọ fún yín pé wọ́n jẹ́ bandits kí làwọn bandits yẹn ṣe ń tiwọn àwọn bandits yẹn táwọn ń ṣe òjú wípé tó bá ti rí ìlú tó ní ọrọ̀ ajé tó ní bíi gold tó ní uranium tó ní lithium tó ní àwọn nǹkan tó dáa tó jẹ́ ọ̀rá ilẹ̀ tó jẹ́ ọrọ̀ ajé ìlú yẹn tó bá ti rí ìlú tó ti ní wọ́n á kógun lọ́jà ìlú yẹn kán bá lè ráyè máa wá nǹkan tó wà nínú ìlú yẹn iṣẹ́ táwọn bandits nìyẹn àwọn ló máa ń wọ ìlú wọ́n lè pa èèyàn 50 wọ́n lè jí èèyàn 40 kó kán pa 20 nínú wọn kán release àwọn tó kù tó bá fẹ́ wọ́n bá irú wọn yẹn ló ń wọ ìlú tán pààyàn nípakúpa àwọn bandits ni wọ́n yẹn àwọn yẹn dẹ̀ ní ó ní àwọn Fúlàní la tó bá nìdí ẹ̀ àwọn Fúlàní náà la bá nìdí ẹ̀ àwọn tó ṣe kẹta wọn tí bí mo ṣe ṣe àlàyé lọ fún yín òun làwọn kidnappers ṣe ara àwọn kidnappers yẹn ibẹ̀ nìkan ló ṣeé ṣe kẹ́ ẹ ti rí àwọn olè olójú kòkòrò ọmọ Yorùbá ṣùgbọ́n tá a bá ní ká kó sílẹ̀ ká tún tù yẹn ká tún palẹ̀ àwọn Fúlàní àwọn kó 60% nínú àwọn kidnappers
bẹ́ẹ̀ ni tí gbogbo yín mọ̀ eléyìí ń sọ̀rọ̀ pé mo fi ń ṣe tribes ẹ̀yà tàbí kò ṣe ẹ̀yà ẹlẹ́yà ni kò mẹ̀yà rárá eléyìí ń kọjá ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà reality làjọ sọ kó wá kájọ analyse ẹ̀ rí pé mi ò parọ́. ṣé ara àwọn kidnappers yẹn about 60% of àwọn tó ń kidnap àwọn Fúlàní la bá ń bẹ̀ ọwọ́ Fúlàní ni. ṣé wá rí 35% yẹ mi ì fi sọ pé bóyá wọ́n ní reality lẹ́gbọ̀ àfi tẹ́ bá fẹ́ ṣèké tẹ́ fẹ́ ṣọ̀tẹ̀ 35% yẹ nínú 40 tó kù wàláhì tàlà àwọn ọmọ Ìgbò ni àwọn ọmọ Ìgbò jíyàn gbé proper ní tí ò sí pé wọ́n fi ń ṣe business gidi ní tí wọ́n dẹ̀ gbowó kò sára tí ó sì lọ́wọ́ wọn 60% to 65 àwọn Fúlàní ni lára àwọn kidnappers 30% or 35 ẹ̀ àwọn ọmọ Ìgbò ni 75% ẹ̀ ní Yorùbá ó hard kẹ́ torí Yorùbá tá jẹ́ pé wọ́n jẹ́ gúrùpù tán dẹ̀ mọ́ jíyàn gbé tí gbogbo wọn dẹ̀ mọ́ jẹ́ Yorùbá ó hard àwọn Yorùbá elébi tí a ti fọ́ orí wọn débi ń pa àwọn lẹ́mọ̀ bá nìdí àwọn tán pè ní bandit tó jẹ́ pé wọ́n fún wọn lọ́wọ́ wọ́n rí wọn ò sọ wọ́n bá wọn ra nǹkan wọ́n gbé lọ fún wọn tó dẹ̀ rí kòrókòrò pé àwọn eléyìí kidnappers ni wọ́n but àti sọ á ní wọn lára torí owó tán fẹ́ fún wọn Yorùbá mi rí sàsọdùn hardly lẹ́fi máa rí Yorùbá tó máa jẹ́ pé ó wà full time into that business ìsájà kó jára àwọn tó fún wọn lọ́wọ́ tàbí ara àwọn tó bá wọn róúnjẹ lọ tàbí ara àwọn tó fún wọn ní information ọwọ́ rẹ̀ bá àwọn tó máa ń jẹ́ nìyẹn ní Yorùbá kò lè bá a lè kàn jẹ́ àwọn yẹn sí 5%. àìmọye Ìgbò tó ń dórúkọ Yorùbá àìmọye tó lẹ̀ jọmọ Ìgbò tó yẹ kó wọ́n máa sọ Yorùbá tó bá sọ fún ọ tí wọ́n fúnra ẹ̀ tó bá sọ fún ẹ pé wọn ò kì í sọ ọmọ Yorùbá wà á gíw ẹ̀ wà ní rọ́ọ̀nì eléyìí ọmọ Yorùbá ni ó gbọ́ Yorùbá inú ẹ̀ ní wà á tún máa gíw ẹ̀ àìmọye ọmọ Fúlàní tó jẹ́ pé orúkọ Yorùbá ni wọ́n ń jẹ́ ṣe bó ṣojú gbogbo wa àwọn tó lọ fi orúkọ Yorùbá tí wọ́n gba state of origin ilẹ̀ Yorùbá tí wọ́n dẹ̀ fi ń join army wọ́n fi ń join army ní slot tó tọ́ sí Yorùbá tó bá yá àní Yorùbá ò sí nínú army nígbà tó yẹ pé slot tó tọ́ sí wa títí ní tán fún wa wọ́n tún gbà ẹ wọ àwọn tó ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ tán ní wọ́n fẹ́ gbàyàn ní Èkó àwọn ọmọ Fúlàní tún gba state of origin Èkó wọ́n tún lo slot kó wọ́n tún fi wọlé sínú army ọ̀pọ̀lọpọ̀ wọn ló ń dorúkọ Yorùbá ẹnu wọn dẹ̀ dán mọ́ná ẹwúrú bàbá tó sọ̀rọ̀ yìí tí wọ́n bá sọ wípé Fúlàní ní iṣẹ́ yìí fẹ́ gbàgbọ́ ni bàbá kan eléyìí tó tún sọ̀rọ̀ tó lóun ó dé ọlọ́sàlọ́ kìnnìkan tó bá sọ fún ẹ ó ní bí náà bí òun sí that man kò lè less than 65 to 70 years old tó bá sọ fún ẹ pé ẹni yóò pé kì í sọmọ Yorùbá pẹ̀lú Yorùbá ẹnu ẹ yìí will you believe ẹ jẹ́ ká sọ òtítọ́ síbi tó títọ́ wà òtítọ́ máa ń lékè ni ẹ̀yin ọmọ Yorùbá ní kẹ́ ẹ jí gìrì we don't have anything in common with the Fulanis. Fulani has only one mission or vision and that is to encroach, dominate and take your land from you and enslave you. That is what they did to the Hausas. Kàn gba ilẹ̀ nǹkan wà fún nìyẹn. Ara ọgbọ́n tán dẹ̀ dá láti gba ilẹ̀ òun ní inú oko tán gbà wá yẹn. Ẹran tán dá banditiri and whatever tán ṣe yẹn ara ẹ̀ ní kidnapping gbogbo ẹ̀ ara iṣẹ́ wọn ni ara agenda wọn ni láti lè dí ìbẹ̀rù sí wa lọ́kàn kán lè ráyè gba ilẹ̀ yìí. Yóò bá yẹn ni kẹ́ ẹ jí gírí ẹyẹ sojú ayé Sunday Igboho ti dìde ó ti sọ̀rọ̀ ẹ̀yin náà dìde ẹ sọ̀rọ̀ ìbẹ̀rù Sunday Igboho ló mú gbogbo wọn kàbùrù tó fi sọ̀rọ̀ báyìí ọ̀pọ̀lọpọ̀ wọn àti ẹ̀wọ̀n fídíò àwọn tó ń lọ tán ní Nigeria economy will crash àti ń kó màlúù wa lọ àti ń lọ ìbẹ̀rù pé Sunday Igboho sọ̀rọ̀ báwo ni ìbáṣe dùn tó ká tún rí ẹ̀yà alágbára kan nílẹ̀ Yorùbá kẹ́ ẹ tún dìde kẹ́ gbéra kẹ́yìn náà sọ̀rọ̀ kẹ́ jẹ́ kọ́mọ ìpè yes Yorùbá wà ó báwo ni ìbáṣe dùn tó ṣùgbọ́n kàkà kẹ́ ṣe ìṣẹ̀lẹ̀ ń já o ìṣẹ̀lẹ̀ ń bú Sunday o ìṣẹ̀lẹ̀ ń pè lóṣìṣì orúkọ tí ó jẹ́ o ẹ̀ ń pè lóyè nìkan tí ó ṣe o kàkà kẹ́yìn náà jáde nítorí ọmọ Yorùbá ẹ wo kìkì gbólóhùn tí Igboho sọ pé ẹ kúrò lórí lẹ́wà tàbí tẹ bá fẹ́ bá wa gbé ẹ máa bọ̀ láàrin ìlú ẹ yé gbénú gbó imagine that statement ẹ wo nǹkan tó ti bí ọ̀pọ̀lọpọ̀ wọn ti ń kẹ́rù wọn ti ń sá báwọn fẹ́ kúrò Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ ń jáde ó sì lérí àwọn kan competition nítorí nǹkan tí Sunday Igboho ẹ wá imagine káwá ara wọn ọmọ Yorùbá tí wọ́n jẹ́ alágbára bíi mẹ́ta mẹ́rin márùn tó jáde táwọn náà kó gírípà wọn sẹ́yìn pé no more no less àwọn OPC new era káwọn náà gbé lórí wọn jáde káwọn náà give ultimatum bí Sunday Igboho ṣe kó lórí wọn náà ṣe tiẹ̀ kí OPC ààrẹ àti àmọ́ báwọn yóò ní nǹkan ṣe aláìní nǹkan ṣe ni wọ́n bọ̀ káwọn náà jáde kán ti ẹ̀gbìyànjú káwọn náà lérí gbogbo ẹ̀yọ́ Fúlàní jẹ́ bá yan jẹ́ àgbọ̀dọ̀ rí inú gbó wa mọ́ tabari inú gbó yẹ máa kú ní tabari inú gbó káwọn náà lérí tiwọn náà bẹ́ẹ̀ àwọn Àgbẹ̀kọ̀yà káwọn náà jáde vigilante group káwọn náà jáde kó kẹ iṣu wọn nìyẹn fún wọn tẹ bá rí wọn ikú lẹ má fi dá o wọn á kúrò nínú gbó yẹn wọn á sá àlàáfíà gan máa dé báwọn ìran ọmọ Yorùbá ọkàn wa gan bá dẹ̀ ọ̀tẹ̀ ni gbogbo yín bá kiri ọ̀tẹ̀ dẹ̀ máa ń tẹ̀yàn rì ni ẹ lọ kẹ́ ẹ ṣe tó tọ́ ẹ wo tí bàbá yẹn sọ ní Sunday Igboho ní káwọn kúrò nígbó káwọn bọ̀ nígboro oníṣẹ́ bàbá Sunday ló fẹ́ fáwọn oníkan táwọn fẹ́ máa jẹ nígboro ni ṣé bàbá tiẹ̀ lónìí lẹ̀ tí wọ́n jókòó sí nínú gbó bàbá ẹ̀ lónìí lẹ̀
olórí burúkú ẹranko ẹ má jẹ́ tàn yín àwọn ọmọ ilé ọmọ Fúlàní pọ̀ nínú Yorùbá wọn wà gbogbo àwọn màmá dẹ àwọn màmá obìnrin ló bá báyé jẹ́ ikú lóbìnrin wọ́n ti gbọ́bọ̀ fún Fúlàní ti lá wọn ti lóyún oyún Fúlàní náà gbé wá fáwọn ọmọ Yorùbá wọ ọmọ Yorùbá gbìyànjú ẹ lọ ṣe DNA gbogbo ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá ẹ lọ wọ́nà kájá kí DNA kó jẹ́ free kó ní kálukú lọ ṣe DNA ọmọ ẹ discover pé ọmọ Fúlàní pọ́nbélé ni ẹ wà you will not be surprised bí táwọn ọmọ ẹ̀ ti ń ṣòwò kiri wọ́n ti gbé nǹkan fáwọn Fúlàní àwọn Fúlàní ti láwọn wọ́n ti báyé jẹ́ àwọn náà ń ba ilẹ̀ Yorùbá jẹ́ lẹ́ni Ọlọ́run àkókò bí gbogbo wa àtẹ̀mí o àti wọ́ o ìhà tá a bá kọ sínú Yorùbá olólùfẹ́ fi máa ṣe ìdájọ́ ní kálukú wa ire o Ọmọlúkà ni mò ń jẹ́ ẹ̀pin ilẹ̀ Yorùbá ò gbọ́dọ̀ bàjẹ́ àṣẹ ni. yíyà pẹ̀lú oríṣiríṣi àrà ọmọ Yorùbá pẹ̀lú oríṣiríṣi cruise Olúwo gbàlejò VDM náà wá kí Olúwo tólúwo kọ́ ni yọjà àkọ́kọ́ torí pé Yorùbá ni máa ń sọ̀rọ̀ kan tàbí ìwé mímọ́ Bíbélì ló sọ bẹ́ẹ̀ wípé ẹ̀bùn rẹ yóò mú ọjọ́ kó pẹ̀lú àwọn ọba aládé ó tẹ̀ síwájú pé ẹ̀bùn rẹ ni yóò lànà fún ọ ó túmọ̀ sí pé ẹ̀bùn ni máa jẹ́ kí wọ́n dá èèyàn mọ̀ lágbájá ní í ṣe nǹkan bẹ́ẹ̀ tó dáa tó dùn tó dán mọ́rán kì í sórí àwọn ọba ilẹ̀ káàró òjìlé ló ti bẹ̀rẹ̀ ó túmọ̀ sí pé àwọn ọba wa ńlẹ̀ Yorùbá ńlẹ̀ káàró òjìlé wọ́n mọ̀ tí wọ́n ń pè ní talent wọ́n dey appreciate ẹ̀bùn so Olúwo ṣe dáadáa láti invite VDM wá controversial ọba ló lè gbé controversial person wá ó nice ó kú mú bí ìdodo ẹ̀fọn wẹ́kú ló ṣe wẹ́kú bí àti ló tẹsẹ̀ bọ́ kọ̀ǹkọ̀sọ̀ ó ṣe wẹ́kú bíi mẹ́ẹ̀lì ọdẹ òmu mẹ́ẹ̀lì kẹfà ó parí sílé olóyè kẹfà so bọ́tì ọ̀rọ̀ pọ̀ nínú ntọ́sẹ̀lẹ̀ nílùú Ìwó lónìí Olúwo lè sọ̀rọ̀ kọ́ mọ́ta sọ̀rọ̀ ní tilé Ifẹ̀ àmọ́ tí ọ̀nìrà nígbà ẹ̀ ọ̀ní ò pé kọ́ ọmọ dára tó wọ̀ ọ́ kọ́ ọmọ ṣe nǹkan tó wù ú ẹnìkan kan ò dá Olúwo lẹ́kun láti invite ẹni tó bá wù ú kódà kó pọ̀ bá Sáúdí wá ọ̀ní ti ṣe bẹ́ẹ̀ sẹ́yìn sàṣàlẹ̀ tó ní ẹ̀bùn tọ́ọ̀nì tilé Ifẹ̀ tí bàbá ò tí invite wá sáàfin including comedians ṣé sídí ni ṣé kí lórúkọ ọ̀gbẹ́ni tẹ́sẹ̀ ń dùn yìí Jigan Tauma kí lórúkọ ọmọ ẹlẹ́ṣọ́ yìí Yẹmí Ẹlẹ́ṣọ́ Latif Adédìméjì apá gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti ọ̀hìn irọ́ o ọ̀hìn you are doing well Macaroni Mr Macaroni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ wọn lọ ní ti invite wá tọ́ ní ti appreciate so kò jẹ́ kí ti Olúwo náà jọjú ṣe mọ̀ pẹ́ síwájú ní tẹ̀yìn wò sáré n táwọn kan bá fi ṣe àrà sẹ́yìn ní máa ń jẹ́ àrà lójú ẹlòmíì eégún ibì kan gẹ̀lẹ́dẹ́ ibì kan alágbára lé ń bẹ alágbára oko wà so àwọn èèyàn kan náà lèyàn mọ̀ fi ṣàwòkọ́ṣe bó ti wù kólúwo ọmọ rìn tó iwájú náà ni wọ́n mọ̀ báwọn tó síwájú ẹ̀ ọgbọ́n òdigi láì sókùn kò sí bí ọmọ òye sọ pé òun ju bàbá òun lọ bólúwo tàkìtì tó forí gúnlẹ̀ iwájú ni ọmọ kálàfin bólúwo sì tàkìtì tọ́fẹ̀gbẹ́ dálẹ̀ iwájú ni ọmọ kọ́ ni bàbá rẹ̀ ni ọmọ jẹ́ lọ́jọ́kọ́jọ́ so having said that àwọn nǹkan kan wà tó amaze mi àwọn nǹkan kan wà tó kọ mí lóminú àwọn nǹkan kan wà tó mú ìbéèrè wá àwọn nǹkan kan wà tó mú ìwúrí wá mo wá wò pé igi kan yìí ṣe gbó èèyàn kan yìí sọjà àjèjì ọwọ́ kò gbégbá dórí bẹ́ẹ̀ ni bàdí kan ò lè jòkó lẹ́ni kọ́ dán mọ́rán Olúwo ó fi VDM joyè wọ́n ní wọ́n fẹ́ gbàlejò VDM ni àwọn èèyàn kan ní kò ní lọ́kàn tẹ́lẹ̀ ìgbà tó dé mbẹ̀ lọ́sàrẹ́ rò ń pàjáwìrì pé kòun fi VDM joyè irọ́ ni wọ́n yìí fi oyè lọ́ọ̀yàn ní pàjáwìrì kí wọ́n sì mọ gbágbádá oyè léèyàn lọ́rùn níbẹ̀ náà ń bẹ̀ torí singlet ni VDM wọ̀dé ọ̀dọ̀ Olúwo agbádá tí yọ̀wọ̀ wọ́n ti bá a rán lẹ̀ lọ́dọ̀ Olúwo ńbẹ̀ náà ni wọ́n ti gbé agbádá sí lọ́rùn ilé tó wá mú controversy jáde ńbẹ̀ òun náà ni wípé atáyéṣe ti bó ni VDM jẹ because òye tó yé gbogbo wa ni pé atáyéṣe Ìwó ńlọ́gbọ́dọ̀ jẹ́ kì í ṣe atáyéṣe of Yorùbá land wọ́n ti jẹ́ atáyéṣe Yorùbá land sẹ́yìn náà àbóyè kí ni wọ́n fi kí lórúkọ Abbas Akande Obesere tí wọ́n fi jẹ lówùkúta atáyéṣe of Yorùbá land so kí ni mọ́ ń sàwọn èèyàn gan oyè mi ń bẹ́lẹ̀ láti fi èèyàn jẹ àǹwáyé Yorùbá land ibi tí mo ti rò wípé ó yẹ káwọn ajá Ọ̀yọ́ àwọn dìgbòlugi Ọ̀yọ́ tí máa ń sànyàn léyìn ó yẹ kí wọ́n ti fọ́bọ́ tàbí ìkẹta tán kí wọ́n ti máa bú Olúwo kálàfin ó ti issue statement pé kó Olúwo withdraw ẹ̀ with immediate effect but unfortunately
àwọn ajá orí òkè agbómọ̀lẹ́yìn ni wọ́n ń bẹ lọ́yọ̀ọ́ ntẹ bá ní kókó bó wọn bọ wọn ò ní bọ ntẹ bá ní kókó bó wọn bọ kò ní bọ kàkà bẹ́ẹ̀ yóò lò lè bọ òwú lójú abẹ́rẹ́ nínú òkun láì gbéná bẹ́ẹ̀. So as far as I'm concerned báyìí là ṣe ń lé wa lóòótọ́ ìwọ bòmíì ni ìwọ lòkété lé Oníkòyí nílùú bòmíì ìpanu ní fáwa o kì í ti ẹ́ ṣèpanu ẹran ọbẹ̀ ni bọ́wọ́ bá bòkété nìsín àìjàmọ̀lá ni o bọ́wọ́ bá bá láṣejù pípa ni ẹ pa káàró ń jẹ̀bà lọ́la bọ́wọ́ bá bá láṣejù pípa ni ẹ pa káàró ń jẹ̀bà lọ́la. Lo and behold nílẹ̀ káàró òjìrè bó ṣe tóbi tọ́fẹ̀ tó mo wò ó láti gun kìíní sí gun kejì igun kẹta sí kẹrin mi ò ríbi tí wọ́n ti ń fún èèyàn joyè tó jẹ́ pé ọ̀rọ̀ ọba mi láàmú wa sọ ń bẹ̀ Olúwo sọ to the extent ń gbó yàtọ̀ sáwọn ọba kan tí wọ́n máa ń sanwó fáwọn blogger tí wọ́n máa bú ọba mi. Now láti fi èèyàn joyè èèyàn máa ń ní criteria tá a wò mọ́ èèyàn lára nínú ìlú lágbègbè ní community generally. Blogger ni VDM activist ni ó dẹ̀ tún ní foundation. VDM is doing wonderfully well dáadáa ó ti gbìjà àwọn èèyàn jà lóríṣiríṣi ó ti ṣàtakò àwọn èèyàn lóríṣiríṣi oríṣiríṣi nǹkan ló ti wáyé tó ìjà wípé a lè recognize ẹ̀ kò sí ní tọ́ba àdìmú bẹ̀ bàbá wa fi joyè ní wò ó ṣé n tó ṣe sí wò ó ńlá fi joyè ni àbí n tí yóò ṣe sí wò ó la fẹ́ fi joyè kí ni VDM máa contribute sílùú Ìwó ó wà stake pàpà síbẹ̀síbẹ̀ náà bọ́ bá ti wu ni là á ṣèmọ̀lẹ́ ẹni bọ́ bá fẹ́ ó lè fi tẹ ẹlẹ́dẹ̀ jẹ sàárì bọ́ bá ṣe wo Olúwo ni yóò ṣe ṣèlú ẹ̀ ni yóò ṣe tòlú ẹ̀ ntọ́ bá sì wù ló lè ṣe fẹ́nikẹ́ni ó lè fi yàn jẹ gbákejì ọba ó lè fọmọ Fúlàní jẹ bọ́ba gúnwà ó lè fi TV jẹ ọ̀tún oyè kò sẹ́ni tí yóò sọ wípé lébi ọ̀pọ̀ mọ́ rí àwọn òpé kí Gàmbàrí ọmọ sùn rárá bí ọba ti kìran yẹ̀rú ọ̀kín kò mi rò pé yóò gba mímì kankan bọ́ bá kìran yẹ̀rú ọ̀kín mo lè pé ó tó bàbá kó tó ń lù ọ sinmi o àìtó ń lù ọ jẹ gọ̀ǹgọ̀. So gbogbo ẹ̀yin ọmọ Ìlú Ìwó ẹ kú oríire o ẹ kú tàlejò tòní nǹkan ṣe lọ́dà bí ẹni páàrẹ lọ́wọ́ abẹ wọn wò ní wò ó èrò pọ̀ gan gidi ni èrò pọ̀. So àwọn èèyàn sì fi ìdùnnú wọn sí very dark man hàn ní pé àwọn fẹ́ràn rẹ̀ níwò inú àwọn sì dùn wípé wá kí àwọn kódà wọ́n ń tira wọn wọ́n ń wọ́ra wọn wọ́n ń dára wọn láàmú oríṣiríṣi orí ló tá láàsán bá ròkun kò sẹ́ni tí ó fẹ́ kó rí tó náà dorí àpésìn kó dorí àpéwò. Àwọn èèyàn kan comment ó amaze mi oríṣiríṣi nǹkan wọ́n sọ ẹ̀já kọ́kọ́ lọ wo comment wọn díẹ̀ náà ká tó wá play ọ̀rọ̀ Olúwo ká tó gbọ́rọ̀ VDM. Okay, ilé ní they should also remind VDM that the title no pass Telu Backyard o. So wọ́n jẹ́ kó tètè máa yé ọ̀rẹ́ wa ilé ní Atáyèsí of Ìwó land not Yorùbá land point of correction ilé ní madman conference tasty title upon fellow madman olórí burúkú làwọn èèyàn ilé ní Yorùbá land or Ìwó land nonsensical ilé ní of Yorùbá land kẹ is this man normal at all ilé ní it should be Atáyèsí of Ìwó land only the Ọọ̀ni and Aláàfin have the exclusive right to confer such but in this case it's limited to Ìwó land ilé ní this one don high again o amugbo of Ìwó ilé ní not only Atáyèsí na atẹnujẹ VDM of all people I thought dignity should be of high value to these traditional leaders but look like Afiyesi king himself is not far from the norms. Ilé ní the king of Ìwó land conferring the title of the Yorùbá land. Ilé ní very mad king and very mad man. Olórí burúkú làwọn yẹn. Ilé ní who is Olúwo to say of Yorùbá land? Is he drunk? Ilé ní since when did Olúwo begin to appoint a title that will cover the Yorùbá land? Ilé ní is the award approved by Saudi Arabia or Sultan? Ilé ní does the title come with monthly salary abi? Ilé ní of Yorùbá land I like this so make him and his brother for Ọ̀yọ́ dey drag am like that. Ilé ní our husband has gone mad again. Ọláròtìmí. Ilé ní Atáyèsí of Ìwó best of feather flock together. Ilé ní what is VDM contribution to Yorùbá race? Yorùbá or Ìwó àbí o? Ilé ní I hope Olúwo will also collect his own 24 or 48 hours ultimatum. Ilé ní everybody had on this no later denier as that of Baba Ijash. I don't know mọ̀tẹ́ni yẹn mi bẹ́ẹ̀ yẹn. He should add Edo and Delta to it. The king not serious. Ilé ní to put the record straight. Olúwo has no constitutional right to appoint chieftaincy title across Yorùbá land. So the title only limited to Ìwó land. Ilé ní Atáyèsí of Nigeria pẹ̀lú love emoji. Ilé ní somebody explain the meaning for me please Atáyèsí. Ilé ní the man just shows other kings whom to be given title for welcome job and not for money sake. Okay? Ilé ní Yorùbá or Ìwó land. The law recognizes only Aláàfin to do that. Ilé ní Seun Kuti will be crying now. Ilé ní
where you crying from? Eleni, we are laughing not fight him as he was fighting Oni. Eleni, point of correction, it's satire of Nigeria, not Yoruba land. Put it directly as it is. Eleni, come and see you. Your king don't do this again. No. Eleni, Mr. Man, just be careful. This is Yoruba. Eleni, controversial Oba. Eleni, as an emperor, why not? Eleni, Nigerians are entitled. Eleni, entitled of the whole land, not Yoruba land. Eleni, I want to say one of the whole land. Eleni, I think all Yoruba Obas need to stand up on this man called Oduwo matter. Tí a bá ní ká fi wèrè sílẹ̀ kó ṣe òkú yẹ bó ṣe wù ú, òun ẹ̀ kò ní jẹ́ ká mí. Eleni Yoruba land, this guy and Highness 95 and 6. Eleni, all hail new chief in town. Eleni, Abi Atayese of Iwo. Eleni, Atayese of Nigeria, not Yoruba land. Eleni laws, can you imagine? Eleni person wey be chief, they give another person chieftaincy title. Eleni make una drag am like ogbono soup. Title na water. Eleni for person wey dem say in cucumber dey online. Eleni madness raised to power 2. Eleni too clouty. Eleni nonsense. Oluwo confirm Yoruba title on a singlet wearing mumu Ikojaye madness unlimited. Eleni, why this fake news? Yoruba land ike. You dey smoke something with Oluwo ni. Eleni Mugu dey scam Mugu. Eleni Oluwo. How many times did I call you? Ìwọ náà àbí okay o. Eleni Atayese of Iwo, ó ti tún mo gbọ́ ẹ yo. Eleni, who dash Oluwa in Imperial Majesty? Eleni, he don smoke weed. Eleni, no wonder he's busy defending those involved in Presidential Foreign Investment Council. Eleni, only Alaafin of Oyo can do such. Eleni, VDM is finished. He has been caged. Eleni Atayese of Iwo town, as the man's jurisdiction is limited to Iwo town. Eleni, I don't think Kabiyesi Oluwo have the audacity to confer title of Yoruba land on anybody. If it's true, it's a step taken too far. What will the direct sons of Okanbi, like Owa Onagunwaga of Ila, Onipopo, and other give? Eleni, no be that boxer king be that. Eleni, Mugu is control Mugu, only commandable in Iwo land. Please be aware. Eleni, but both are content creators. Eleni Koja Yebere, Eleni that Oluwo na Olodo, Eleni Yoruba land or Iwo land and its environment. Eleni SS drugs at work. Eleni Oluwo, you are on your own. You have no authority to confer any titles on anyone in Yoruba land as a whole, except in your domain. Eleni, no VDM will be wearing clothes. Now, not singlet again. Eleni, commendable. Eleni, honor is given to whom honor is due. VDM deserves it. Correct. Acting beyond historical scope. Atayese of Iwo land, not Yoruba land. Eleni, out of boundary. Eleni, Atayese of Iwo land, immense. Eleni, nice one. Only of Iwo land. It is good thing for you to visit Obas in Yoruba land, but not this Oba Abdurrashid, who don't have respect for the ancestors of Yoruba land. The honor will have been more honorable if it's Oni of Ife. The overall Obas of Yoruba land, VDM, more grace and more honorable. Eleni, indeed, it's truly the era of Olodo uprising. Eleni, Rirombono, they both smoke weed. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mélòó lákà nínú comment àwọn èèyàn. All the same, to the best of my understanding, VDM really deserve recognition from anybody. Anybody lè appreciate VDM. Bóyá káàbọ̀ ọ̀gbẹ́ni, o kú iṣẹ́. Àríṣẹ́ rẹ o. Torí kú iṣẹ́ ni mo ń mórí iṣẹ́ yá. Ṣùgbọ́n láti fi oyè dá lọ́lá. Well, we don't know of what importance. No. Kí ni impact ẹ̀ ní Yoruba land? And again, why controversy on everything? Táyé Olúwo fi fìyàn jẹ oyè nǹkan kan of Yoruba land. Wọ́n sáfẹ́ controversy. Anybody ò bá ti mọ́ sọ̀rọ̀ ká ní Atayese of Iwo ńlọ jẹ. Tán bá fìyàn joyè ńbàdàn, kíní kan of Ìbàdàn land náà máa fìyàn jẹ. Olúbàdàn kankan ò fàjàgbọ̀n rí. Ẹ̀gbá ò ní fi àbí Aláké ò ní fìyàn joyè kó sọ pé of Ẹ̀gbájẹ̀bú land. Àbí Yorùbá land. The same thing níjẹ̀bú. All right, pápápá. Ẹ já gbọ́rọ̀ lẹ́nu VDM. Ká sì gbọ́rọ̀ lẹ́nu Olúwo. Oníkan làjí ó ṣe. Okay. Okay. Wọ́n bá máa sọ jáde ni. VDM kan wò rán ni pé èwo wọn tó ń kó jáde kò rírí. Kábíyèsí lọ́wọ́ agbádá sí lọ́rùn. Irú òfin tí ń bẹ lọ́rùn mi wọ́n rán fún o. Ajé ń gbọ́ kò yé VDM. Atayese tí ó tó wọ singlet lọ́la. Ẹ̀yin náà wò. Very dark man.
ok wọ́n ti gbé agbádá sí atáyéṣe of Iwoland lọ́rùn then ìgbà tó ń bọ̀ lílẹ̀ ẹjá gbọ́rọ̀ lẹ́nu Olúwo. The king of Igboho is a king to be reckoned with. Regardless of, there are many people, you will see some kings, they will go and sponsor bloggers. They even became bloggers themselves. Now, you will see some kings, they will go and sponsor bloggers. They often become bloggers themselves. Ẹjá bèrè lọ́wọ́ Olúwo pé ta ni blogger láàrin wọn àtàwọn ọba tó kù. Kò sí ọba tó sẹ́ẹ̀tì kámẹ́rà síwájú ara ẹ̀ tí ń sọ̀rọ̀ bí Olúwo. Ọ̀ni ò tí ì ṣe rí. Àtàláàfin àná àti tòní ìkankan ò tí ì ṣe rí. Aláké ò ṣe rí. Awùjalẹ̀ Ìjẹ̀bú ò ṣe rí. Ọ̀wánàgún ò ṣe rí. Àtàwùjá ò ṣe rí. Tìmí Ẹdẹ ò ṣe rí. Ọwá Òbòkun ò ṣe rí. Kò sọ́ba náà lẹ káàrọ̀ òjìrì tí ń sẹ́ẹ̀tì kámẹ́rà síwájú ara ẹ̀ tó ló ń bá àwọn èèyàn sọ̀rọ̀. Olúwo nìkan ló ṣe é tí sì ń ṣe lọ́wọ́ every blessed day ní sọ̀rọ̀ lórí social media. Ó dàbí ẹni pọ́rọ̀ díẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí èpè ọjọ́ mọ́lẹ̀ òye tọ́ra àwọn èèyàn jẹ́ kí kábíyèsí orí mọ́mí èébú ọ̀rọ̀ ẹ̀gàn ọ̀rọ̀ àlùfànṣá sódìdí aládé. Ẹgbọ́n tó fi sọ tán sọ dàwàdà ń bẹ̀ ẹkùn ọkọ̀ abọ́rẹ̀ wíìs abọ́rẹ̀ Ọ̀ọ̀ni làwọn Ọ̀yọ́ àti Olúwo ń pè ní abọ́rẹ̀. Tó bá ń sọ̀rọ̀ páwọn ọba kan wọ́n ń sòòṣà wọ́n ń bọ̀rìṣà kò rí fáìsì èèyàn méjì Ọ̀ọ̀ni náà ní rí fáìsì ọ̀ọ́dẹ̀mọ̀ yẹ wú Ọ̀ọ̀ni pẹ̀lú Ọlọ́run ọ̀ tí ì rí Ọ̀ọ̀ni níbi tó ti ń fi èèyàn ṣètùtù rí gbogbo ẹ̀ ní Olúwo sọ́nbì yìí ó invite very dark man sí palace to the best of my understanding àwọn iṣẹ́ rere tí very dark man ti ṣe akitiyan láàrin ìlú ló yẹ kó jẹ́ topic of discussion as far as I'm concerned. Mo rí iṣẹ́ ọwọ́ ẹ o níbi báyìí àwọn tó ń ṣe báyìí lágbára Ọlọ́run àti ẹ̀lẹ́yìn o nǹkan kan àwọn nǹkan táwọn náà bá ní lọ́wọ́ láti ṣàtìlẹ́yìn fún tàbí nítorí bá ní láti ṣe fáwọn ọ̀dọ́ wò ó because very dark man encouragement ló yẹ kó jẹ́ fáwọn ọ̀dọ́ tí ń bọ̀ lẹ́yìn láti emulate ẹ̀ kì í ṣe bí tá a tún ti máa dápàdé ọba mi lẹ̀ gbogbo ohun tó ń sọ yóò yé very dark man kò sí nǹkan tó kàn án. Not in my palace. ó ti kọ́kọ́ rẹ́rìn o not in my palace. Me, I'm not like them. Don't abuse any king in my palace. Me, I'm not like them. Don't abuse any king in my palace. After tán ti ọ̀rọ̀ asọ́tì ní jẹ́ kínní àná bẹ́ẹ̀ bá fi irú ẹ̀ ṣe yẹ̀yẹ́ láàfin rí àwọn tẹ́jọ́ ń gbàfin tàbí tẹ́jọ́ wà láàfin tàbí tí wọ́n ń kí ọ láàfin wọn ò ní fi irú ẹ̀ ṣàwàdà. Please, just they are still ignorant. They are still ignorant. We will not go down to that ignorance level. We are smart. We will see some bloggers will bring king will bring blogger into their palace to be abusing another king in front of them. And they think it's I look at it as very this is not king. This is not king life. The same we are correcting what is not right in kingship. Listen and learn. We are exposed. So we might think any king might have traveled, but exposure is not about traveling up and down. But àwọn ọ̀jọ̀gbọ́n sọ pé travelling is part of exposure. Exposure is not about travelling up and down. No, àárẹ̀ náà ni o. Torí ìrírí tó bá ń dé lónìí, nǹkan ní ìrírí tó rí lọ́dún tí ń bọ̀. Tó bá sọ pé èèyàn ń rìnrìn àjò, èèyàn ń travel dáadáa, èèyàn ní ìrírí, wọ́n náà mọ̀ pọ̀ ọmọ lọ́jẹ́. Gbogbo èèyàn sì ń lọ sí Amẹ́ríkà nísìnyí, o tó bẹ̀ láti dorí kọ̀ọ̀nà Amẹ́ríkà. Wọ́n bá mú ọ inú gbága ni o. Ibi tó ti lò yókù ọba rẹ nu o. It's about knowing how to use your brain, use your mind. And we will see kings. You will see them. They will be playing bloggers every month. How do you know? They are bloggers on their payroll. Wow. Just for nobody, for me. Only you. Because of that, they think they are doing harm to me. They don't know that people are getting the way you are talking about him bad is the way people are knowing him more. When they spoil video, they don't know that they are places that they haven't known him. This king is paying for my publicity free of charge. This king that is doing all this, they try everything. They even thank God for my wife. This one they didn't get to me. My other wife, they are the one that they brought in. They set me up with that one. They said. Now, àwọn pàtì tí mo sábà bí mi nínú ilé yìí ó ní wípé ìyàwó òun ti tẹ́lẹ̀ ìyẹn òun Channel Chin wọ́n sẹ́ẹ̀ tí wọ́n pù pẹ̀lú ẹni obìnrin ló ń sùn sínú yàrá sáà kábíyèsí ẹ wọlé rè bá obìnrin tẹ́ ẹ mà lóòjọ́ ẹ gàlé lórí ẹ ní nǹkan pọ̀ pẹ̀lú ẹ̀ oyún that same day oyún ọjọ́ kan péré náà dẹ̀ dọ́mọ ẹ dẹ̀ sọ́dún lórí láàfin ṣé ẹ bí Yorùbá lẹ́yìn náà kábíyèsí Olúwo ń bẹ gbọ́ngbà tí wọ́n níyàwó tá a bá fẹ́ lójú ijó ìran ni ó wò lọ ok ṣé ọba kan ló wá sọ wípé Olúwo
ọmọ ti sùn ní yàrá ó yà lọ́ba àbọ̀bá kan ló dì í nìkan mú fún ọ tó fi jẹ́ pé wọ́n set ẹ ni because we don't understand kò yé wa. Kill me, they poison me, they assassination. Can you imagine? Ta ló rán aya ni agbanipa sí ọ tó sì sọ jáde bọba lẹ́rìí tó dájú ọ̀dà o ọba ìran yẹn kí wọ́n wá gbẹ̀mí mi o sọ jáde náà ó já mọ̀ jẹ́ kí gbogbo wa rí àbí èèwọ̀ ni wọ́n gbọ́dọ̀ sọ ni ta ló fọ májèlé jẹ. I swear to God, if I lie, let God remove me from this throne. If you know what they are doing, if I lie, let God remove me from this throne. Brother, ó ti mọ̀ pé kò sí nǹkan tó kọ́ lọ́n pẹ̀lú kò tó wa kò sẹ́ni tí ó yọ̀yàn kó ń bẹ̀. Ìwọ ló yan ọba, ìwọ náà ni ọba ní ọba wọn. we are trying to change, we are trying to let you know that this is what we are doing in the past, the things of the past that is not good. Agada is good from the past. We brought it now, and we are still using it. Any tradition and culture that is not harming our children, we adopt it, and we use it for the future. For anyone that is hurting us, we don't want rituals that is sacrificing our children. Yes. There are used to be sacrificial humans in Yoruba land, and some people are still doing it under them. And we are telling them, please, I cannot be. Ẹ dákun ńlẹ̀ káàárọ̀ òjíire ta ló mọ ọba náà tó sì ń fi èèyàn ṣètùtù owó àbí tó sì ń fi èèyàn ṣètùtù láàrin ìlú lónìí ńlẹ̀ káàárọ̀ òjíire bó ṣe fẹ̀ tó ọba àwo ńlọ olówó ń sọ wípé wọ́n sì ń lu àwọn ọmọ àwọn I don't think so because tán bá ní ọba ń ran àwọn ọ̀dọ́ lọ́wọ́ mi ìmọ̀ ọba tó ṣe ju Ọ̀ọ̀ni lọ ọba ní pàtì nínú ìgbésí ayé àwọn ọ̀dọ́ ọba gba àwọn ọ̀dọ́ ṣiṣẹ́ mi ìmọ̀ ọba mi tó tún ṣe ju Ọ̀ọ̀ni lọ so. Of a kingship that will be killing. That is violence. Violence. The people you are killing and these children, they can be president in the future. Now, nítorí àwíjàre kí tó tán lẹ́nu àwọn tí mo fẹ́ mú jáde nínú tí mo play so far ò ní wípé ìkùrọ́ lọ wá rà bó lọ́mọ ẹran ṣe dígbá ọ̀tọ̀ ní tá a bá wá sóde ọ̀tọ̀ ní tá a bá lọ lé very dark man là ń gbà lálejò ó sì tún di ọ̀rọ̀ lórí ìran káàárọ̀ òjíire wọ́n ń sòòsà wọn ò sòòsà kò sẹ́ni tó dúràgẹ́ nìkan kan kó wá sòòsà kò sọ́ba tí ń sòòsà ní gbàgede ṣùgbọ́n wọ́n ti láwọn ọdún ìṣẹ̀ṣe tí wọ́n ń ṣe nílé Ifẹ̀ ready made wọ́n lélẹ̀ ìtàn ṣe ń Ìbàdàn wọ́n lélẹ̀ ìtàn ṣe lọ́yọ̀ọ́ tàbádẹ̀ sọ wípé ìlú tó ru ilẹ̀ káàárọ̀ òjíire lérí tó ru ìran Yorùbá lérí Ilé Ifẹ̀ àtọ̀yọ́ náà ni o láti gbà ìwáṣẹ̀ títí dòní ṣáwa ní kí wọ́n pa ìṣẹ̀ṣe rẹ́ nífẹ̀ẹ́ kí wọ́n parẹ́ lọ́yọ̀ọ́ kí n tí wọ́n ń pè níran Yorùbá ó sì tán bẹ́ẹ̀ because tá a bá ti yọ gbogbo àwọn nǹkan yìí yóò parẹ́ o that is number one. Secondly ó ní wípé Olúwo ọmọ bẹ́ẹ̀ tí wọ́n ń pè ní iyì àtàpọ́nlé ọba gangan nu iyì àti àpọ́nlé tí ń bẹ lára ọba kò ní pẹ́ tán Àkàndá Ọ̀rọ̀ Awikonko ló kọ tèmi ẹ kọ́ lẹ̀ kẹ́ ẹ kọ́ orúkọ mi tì í pé gbogbo ìbọ̀rìṣà ọ̀dá ìṣẹ̀ṣe ọ̀dá ẹlẹ́bọ ni wọ́n oníǹkankan ni wọ́n tó bá ti kúrò nínú ìran Yorùbá tá a fẹ̀sìn àjèjì gbàṣẹ́gbẹ̀ẹ́ tán mo fọlọ́ ń búra ipò ọba kò ní níyì mọ́ kò ní síjọ lójú kankan mọ́ torí kò ní dúró fún kankan mọ́ tó bá dé stage kan a ní nígbàgbọ́ nínú kájọba nínú ìlú mọ́ a nígbàgbọ́ nínú local government chairman torí níta sọ ni wípé ayé ti da yé ọ̀làjú ẹja dàbí àwọn ọba òkè òkun are you getting me ṣùgbọ́n Ọọ̀ni sì máa wà relevant ẹ̀kọ́ lẹ̀kẹ́ korúkọ mi sí Ọọ̀ni will still be relevant as the spiritual leader of the entire Yorùbá race Ọọ̀ni sì máa wà ńbẹ̀ títí forever a sì ní ọ̀wọ̀ àtàpọ́nlé yẹn fọ́ ni ṣùgbọ́n àní ní fọba kankan mọ́ ẹ̀kọ́ lẹ̀kẹ́ korúkọ mi sí òye yé mi pé Ilé Ifẹ̀ ò lè stop ọdún ọlọ́jọ́ wọn lè stop ọdún ajé wọn lè stop ọdún Ògún wọn lè stop ọdún Ọbàtálá wọn lè stop ọdún Ọ̀fà ilé yìí ò ti tó wa ẹ jẹ́ kí wọ́n pa gbogbo ohun tí ń jẹ́sẹ̀ sí rẹ́ níwò kọ́ mọ́ wù mọ́ ẹ jẹ́ kí wọ́n lé àwọn kírísítẹ́nì kúrò níwò kókó mùsùlùmí nìkan káwá wò gbẹ̀yìn sí wọn Ọlọ́run Elédùmarè kò ní fi sára wá dè wá kò ní ní wá lára àní sí kó gbà àní sí ìyànyàn sípò ṣé ká kí very dark man kó oríire ni tó àkí very dark man kó oríire o atáyé ṣe ṣùgbọ́n atáyé ṣe tìbó atáyé ṣe Ìwó oyè tó jẹ kò kọjá ìlú Ìwó Àkàndá Ọ̀rọ̀ Awikonko Àjàó Ọ̀rọ̀ Awikonko aṣọ lójú ọlọ́rọ̀ kí lè rútin lórí atáyé ṣe tí wọ́n fi very dark man jẹ́ níwò tó lúwo pé ní atáyé ṣe of Yorùbá land ìdáhùn yẹn bá ń fi sí comment section
God bless you. Àánú Olódùmarè ní fi ń sílẹ̀ o. Ilé onílé wa tọ̀nù nínú àwa wọlé. Ẹ like follow page mi lórí Facebook Awikonko television àti Awikonko TV. Ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV àti Onídèmàdè TV fún Onídèmàdè game show. Ẹ wá ní nǹkan pàtàkì tẹ́fẹ́ kájọ sọ. Ẹ já sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà ilẹ̀ káàró jíire bí òní wọmi. Orílẹ̀-èdè ilẹ̀ káàró jíire òní dàrú. Ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nimẹ́ni. Àjùwà ṣe o. Ó dàárọ̀. Òun ayọ̀ lásán. Àní tójú òun dojú kú. I love you all. Bye bye. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.